A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ní déédé agogo 9 kọjá ìṣẹ́jú 28 alẹ́ àná ni wọ́n kéde Sínátọ̀ Monday Okpebholo láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo fún ti ọdún 2024. Lẹ́yìn èyí ni ìdùnnú ṣubú layọ̀ káàkiri ìpínlẹ̀. Okpebholo ni ó fi ìbò 291,667 na ẹnìkejì rẹ̀ Asuo Ighodalo láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí ó ní ìbò 244,655. 44,012 ni Okpebholo fi jáwé olúborí ìdìbò gómìnà. Olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Olumide Akpata ṣe ipò kẹta tó jìnnà réré pẹ̀lú ìbò 22,763. Pẹ̀lú ìdùnnú ni Okpebholo fi sọ fún àwọn ará ìpínlẹ̀ Edo wípé wọ́n ti yan ẹni tí ó dára jùlọ fún ipò gómìnà kí wọ́n sì máa retí ìṣèjọba tí ó dára jùlọ. Àṣeyọrí rẹ̀ yìí wáyé láàrin awuyewuye láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Godwin Obaseki, ìgbìmọ̀ ìpolongo PDP, ẹgbẹ́ àwọn gómìnà PDP àti ẹgbẹ́ ará ìlú Civil Society Organization tí wọ́n ṣe ẹ̀sùn lórí ètò ìdìbò àti ìkórajọ ìwé ìdìbò bí wọ́n ti rọ àjọ elétò ìdìbò INEC kí ó yanjú ẹ̀sùn wọ̀nyí. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní kété tí wọ́n kéde Okpebholo gẹ́gẹ́ bí olúborí ni ó ṣèlérí láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ó ní òun yóò bẹ̀rẹ̀ níbi Adams Oshiomhole gbé dúró. Ìpínlẹ̀ Edo yóò gba ìyípadà ọ̀tun ní agbára Ọlọ́run. Edo yóò dúró déédéé padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní ènìyàn 6 tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi sí àhámọ́ lórí ipa tí wọ́n kó níbi ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára tí wọ́n ti gba ìyọ̀ǹda. Gẹ́gẹ́ bí ìwádìí láti ẹnu ọ̀kan lára òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́, Ọjọ́bọ̀ tí ó kọjá ni àwọn wọ̀nyí gba ìyọ̀ǹda ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú àṣẹ ọ̀gá yányán fún àjọ DSS DG Adéọlá Olúwatósìn Àjàyí. Wọ́n ní àwọn 3 lákàtà àjọ DSS ni wọ́n ń retí àti gbé lọ ilé-ẹjọ́ lẹ́yìn tí wọ́n rí wípé wọ́n hu ìwà ọ̀daràn nítòótọ́ nígbà ìfẹ̀hónúhàn. Ìwádìí sọ di mímọ̀ wípé DG kò nífẹ̀ẹ́ nínú kí a fi ìyà jẹ aláìṣẹ̀ lórí wípé wọ́n fi ẹ̀hónú hàn. Èyí jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin. Bákan náà ni kò ní fi ààyè gba ìwà ọ̀daràn láwùjọ. Bí a kò bá gbàgbé wípé ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára wáyé láàrin ọjọ́ 1 sí ọjọ́ 10 oṣù kẹjọ ní àwọn ìlú ńláńlá káàkiri orílẹ̀-èdè. Ìdí fún ìgbésẹ̀ yìí ni láti pe àkíyèsí ìjọba sí ìṣòro ọrọ̀ ajé, ìṣẹ́ ohun ìyà tó ń lọ lórílẹ̀-èdè. Ṣùgbọ́n gbẹ̀yìngbẹ́yín ni àwọn jàǹdùkú kan já ìfẹ̀hónúhàn ọ̀hún gbà mọ́ wọn lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ tí wọ́n fi ṣe ìkọlù sí ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn oníbàárà iná mọ̀nàmọ́ná ẹ̀ka Band A ni wọ́n ní ó ṣeé ṣe kí àlékún bá owó sísan wọn látàrí àdínkù owó ìrànwọ́ tí a mọ̀ sí subsidy. Ìròyìn jábọ̀ wípé àlékún owó ìrànwọ́ tí ó yẹ kí ìjọba àpapọ̀ san ti kúrò ní N102.30 billion tí ó wà nínú oṣù karùn-ún bọ́ sí N181.63 billion nínú oṣù kẹsàn-án tí a wà yìí. Nínú oṣù kẹrin tí àjọ alámòjútó iná mọ̀nàmọ́ná kéde àyọkúrò iná mọ̀nàmọ́ná ní àwọn agbègbè tí wọ́n kà kún Band A san owó ìrànlọ́wọ́. Wọ́n wà ní N140.7 billion ní ìgbà náà. Nítorí àwọn wọ̀nyí ń jẹ ìgbáládùn iná ó kéré tán 20 wákàtí ni ìjọba fi yọ ọwọ́ kúrò nínú sísan ìrànwọ́ tí wọ́n fi ṣe àlékún owó wọn sí N225 per kilowatt. Ìgbésẹ̀ yìí fa oríṣiríṣi awuyewuye láàrin ọmọ orílẹ̀-èdè. Lára wọn láti rí àgbájọwọ́ òṣìṣẹ́, ẹ̀ka ètò ẹ̀kọ́, ètò ìlera tí owó iná sísan wọn lọ sókè ní ìlọ́po 3 lẹ́yìn àyọkúrò ìrànwọ́. Ìwádìí sọ di mímọ̀ wípé ìṣòro pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè ni ó fa sábàbí bí owó iná mọ̀nàmọ́ná fi lọ sókè gọbọi. Wọ́n ní ọ̀wọ́ngógó inflation àti pàṣípààrọ̀ owó ni ó máa ń tọ́ka owó iná sísan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àwọn ọ̀jọ̀gbọ́n lórí ọkọ̀ ti sọ wípé ọkọ̀ tó bá ń lo afẹ́fẹ́ gáàsì compressed natural gas (CNG) yóò fi 70% pamọ́ nínú owó tí ó yẹ kí wọ́n ná lórí epo bẹtiró àti àtúnṣe ọkọ̀, yàtọ̀ sí àwọn tí ó ṣe wípé epo bẹtiró ni wọ́n ń lò. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN ni wọ́n ti fìdí èyí múlẹ̀ ní ìlú Àbújá nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí àǹfààní tí ó wà nínú ká máa lo CNG. Ní àwọn ọ̀jọ̀gbọ́n yìí ní CNG máa ń ṣe àlékún àlàáfíà ẹ́ńjìnì ọkọ̀ tí yóò lálòpẹ́. Adarí gbogbogbò fún Nigerian Institute of Transport Technology (NIT) Bayero Farah sọ fún akọ̀ròyìn NAN wípé yàtọ̀ sí owó tí yóò fi pamọ́, ẹ́ńjìnì ọkọ̀ yóò ṣiṣẹ́ déédéé, èémí rẹ̀ súnmọ́ ti ilẹ̀ òkèèrè. Yàtọ̀ sí àwọn tí ó ń lo epo bẹtiró, ó ní owó rẹ̀ kìí ṣe èyí tí yóò ṣàdédé lọ sókè nítorí kò nílò pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè bí ìṣòro tí bẹtiró àti dísù ń kojú. Ọ̀gá àgbà fún NIT ní ìṣòro kan ṣoṣo tí CNG ní ni owó tí yóò ná wọn láti fi ṣe àyípadà ẹ́ńjìnì ọkọ̀ sí ti CNG. Àǹfààní yòókù ni gáàsì tó ń fi gbogbo ìgbà wà, àwọn ọ̀jọ̀gbọ́n tó mojú ẹ̀rọ ẹ̀ fún àtúnṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Farah ní iléeṣẹ́ wọn ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba láti pèsè àmójú ẹ̀rọ sí i nípasẹ̀ Presidential CNG Initiative (PCNG) bí wọ́n ti ń ṣe ìpolongo lórí àǹfààní àti àléébù tí ó wà nínú lílo CNG. Ààrẹ gbogbogbò fún Amalgamated Union of Motor Mechanics and Technicians Hosseini Sulaiman náà sọ fún iléeṣẹ́ ìròyìn NAN wípé àti ṣàmójútó ọkọ̀ tó ń lo CNG rọrùn ju èyí tó ń lo epo bẹtiró. Wọ́n ní epo inú rẹ̀ kìí tètè gbẹ bíi ti ọkọ̀ tó ń lo bẹtiró, ó kàn jẹ́ wípé ilé epo tó ń tà á kò tíì wọ́pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Kashim Shettima ti dé sí ìlú New York láti ṣaṣojú Nàìjíríà níbi ọlọ́kọ̀kàndínlọ́gọ́rin 79th United Nations General Assembly (UNGA). Adarí ìròyìn fún ọ́fíìsì igbákejì ààrẹ Stanley Nkocha ni ó ṣe ìkéde yìí lónìí ọjọ́ Ajé. Ó ní Shettima balẹ̀ sí pápákọ̀ òfurufú John F. Kennedy níbi tí àwọn aṣojú alágbára ti gbà á. Lára wọn ni Mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Yusuf M. Tuggar, Mínísítà fún ìròyìn àti ìmọ̀-ẹ̀rọ Dókítà Bọ̀sún Tìjání, adarí àjọ NITDA Kashifu Inuwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe darí, Shettima yóò darí àwọn aṣojú láti orílẹ̀-èdè lọ UNGA ọdún yìí láti ka àtẹ̀jáde láti orílẹ̀-èdè kí ó sì bá wọn kópa nínú àwọn ìpàdé tó ṣe pàtàkì sí ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó ní ìpínlẹ̀ Èkó (LUTH) pẹ̀lú àjọṣepọ̀ Sickle Cell Foundation Nigeria (SCFN) ti bẹ̀rẹ̀ ètò ojúlówó iṣẹ́ abẹ egungun High Quality Safe Bone Marrow Transplant Program tí ó dọ́gba pẹ̀lú ti ilẹ̀ òkèèrè fún ìtọ́jú àwọn tí ó ní àrùn sickle cell. Nínú àtẹ̀jáde àpapọ̀ tí adarí ilé-ìwòsàn LUTH CMD Akàwégboyè Wàsíù Adéyẹmọ àti adarí Sickle Cell Foundation Dókítà Annette Akíṣẹ́tẹ̀ ni wọ́n ti ṣe ìkéde yìí lánàá. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣòro àrùn sickle cell tí ó pọ̀ jù lágbàáyé. Àwọn tí àrùn yìí ń ṣe a sì máa ní ìpèníjà tí ó máa ń mú ẹ̀mí lọ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn. Àrùn yìí máa ń da ẹ̀yà ara wọn jẹ́, a tún máa mú ẹ̀mí kúrú. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé gbogbo ìgbìyànjú wọn lórí àìsàn yìí láti ilẹ̀ wá kò mú kí ẹni ní àrùn yìí wọ ọjọ́ ogbó. Èyí ló mú wọn ṣe àgbékalẹ̀ pàṣípààrọ̀ egungun bone marrow transplant pẹ̀lú ṣíṣe àmúlò ti ẹbí tí ó bá yọ̀ǹda tirẹ̀ fún pàṣípààrọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń ṣàmójútó àṣẹ oníṣẹ́ Nigerian Copyright Commission (NCC) ti ké gbàjarè lórí bí ẹ̀dà ìwé iṣẹ́ oníṣẹ́ ṣe pọ̀ káàkiri orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde àná ni adarí gbogbogbò fún àjọ NCC Dókítà John Asseyin ti ṣe àfisùn wípé ìwádìí àwọn ṣe àfihàn ilé-ìwé, ilé-ìtajà orí ẹ̀rọ ayélujára (online sales) àti ilé-ìtajà ìwé (bookshop), gbogbo wọn ni ó lọ́wọ́ nínú títa ayédèrú ẹ̀dà ìwé.
Àsẹ́yìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro yìí túbọ̀ ń gbilẹ̀ sí i. Ó tẹnumọ́ wípé láìpẹ́ òfin àṣẹ ìwé Copyright Act fún ọdún 2022 àtúntẹ̀ ìwé oníwèé kíkó lọ òkè òkun, títà tàbí pínpín ìwé oníwèé jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tí ó ní ìjìyà nínú, ìjìyà bíi owó ìtanràn àti ẹ̀wọ̀n. Wọ́n ní àṣẹ ti wà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ NCC láti wọ ibi wọ́n ti ń tẹ ìwé láì gba àṣẹ kí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú títẹ ẹ̀dà ìwé iṣẹ́ oníṣẹ́. Bákan náà ni ó jẹ́ ẹ̀ṣẹ̀ láti lẹ̀dí àpòpọ̀ tẹ àdàmọ̀dì iṣẹ́ oníṣẹ́. Ìjìyà rẹ̀ ti pọ̀ sí i láì ní ìdíwọ̀n. Gbogbo ohun tí wọ́n bá lọ́wọ́ ẹni ìwà ìbàjẹ́ yìí bá ṣímọ́ lórí ni òfin yóò gbẹ́sẹ̀ lé, pàápàá jùlọ ohun ìní tí wọ́n bá fi èrè iṣẹ́ oníṣẹ́ kó jọ. Ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ látorí ilé-ìwé tí wọ́n bá ká wípé ó ń ta ìwé tí kìí ṣe ojúlówó iṣẹ́, bí wọ́n ti gba ilé-ìwé ní ìmọ̀ràn kí wọ́n máa ra ojúlówó ìwé lọ́wọ́ oníṣẹ́ tàbí aṣojú oníṣẹ́ tààrà, kí wọ́n sì máa gba rìsíìtì tí wọ́n bá bu ọwọ́ lù. Bákan náà ni àjọ yìí fi àkíyèsí ránṣẹ́ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn bíi alágbàtà, òbí, olùtẹ̀wé, kí wọ́n wà lójúlalákàn fi ń ṣọ́rí, kí wọ́n sì ṣe àfisùn bí wọ́n bá kófìrí irúfẹ́ àdàmọ̀dì ìwé bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ àjọ NCC tàbí agbófinró. Ọjọ́bọ̀ tí ó kọjá ní àjọ NCC fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 8 tí wọ́n lọ́wọ́ nínú títa ìwé àdàmọ̀dì pirated books tí wọ́n sì tilẹ̀kùn ilé ìtajà wọn pa ní gbajúgbajà ọjà Ṣàpọ́n àti Sango Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.